lásán. Mama sojú ayé, mama jojú ayé, bọ́ọ̀bá jojú ayé, àwọn ará ọ̀hún jojú jẹ́ náà. Bàbá wa tí wọ́n fọ́ ìdáadáa yìí, ìmáàdà ló kọ́ ọ púpọ̀ ní. Ìtú, bàbá èwe. Bẹ́ẹ̀ bá sì ní wọn náà, yọ máa bẹ́ bàbá èwe. Wọ́n ga wọn síbẹ̀rẹ̀. Akẹ́kọ̀ọ́ wọn lásán ọ̀gbọ́dọ̀ fẹ́ ju ọ̀tá ó fi yí yálẹ̀. Sùúrù bàbá èwe. Láti pàdé lórí iná lórí. Ẹ̀ka láti wọlé ọlọ́run gbogbo yín kíláàsì wa lè jẹ́. Ọlọ́run má sọ yín fún wa. Má bẹ lọ́hùn kẹ́ni tí ń bẹ lẹ́yìn ipò gíga kó ṣubú, kó bá ṣubú ebi ọ̀pàrọ̀ rẹ̀ yọ̀pàrọ̀ rẹ̀. Ọ̀dà tó gbọ́dọ̀ tó ní gbé ọ síbẹ̀. Gbogbo ẹni tẹ́ bá ní táyé rẹ̀ ń dùn, táyé rẹ̀ ní ìtumọ̀, ọgbọ́n rẹ̀ kọ́, ọlọ́run ló fi sí àga yẹn, bọ́ba tó fi síbẹ̀ ò bá yẹ̀ ń sà, bàbá rẹ̀ ò lè yẹ̀ ń sà. Chairman, MC, olùwọ́. Ti bàbá wa sùúrù bàbá èwe. Àbúrò sọ pé ẹgbẹ́ tẹ̀lé dandan. Kúlà 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 kúlà. Àbúrò sọ pé ikú lẹ́tì. Ṣé o sì rìn mà? Ìyàpẹ̀ ṣé o? Èyí á tẹ̀lé dandan pàpà.
bí kìnìún ni. Nígbà tó yí wọn lásán ni o. Àwọn dákúdákú bẹ lábẹ́rẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ilé tó lè fi wọ́n fẹ́ wọ́n yẹn. Bẹ́ẹ̀ àti ìnígbàgbé wẹ́wẹ́ láyé ní Èkó nínú mọ́ta. Àgbákò ọjọ́ ìṣe kùrìsíyù gbogbo tí mo tó wọ́n àwọn tó bí mi ní fà ló fà sáré fà sí. Níjọ́ náà Kúnlé Pọ́lì àti Zéko wọn pàdé láì mọye ọdún. Gbogbo nǹkan sí lọ nínú. Ẹni tó wá pè ó pè ní wá sí i, ọ wá pè àwọn méjèèjì papọ̀ wọn sì lọ bá wọn pàdé. Àwọn sàábé Zéko wọn bẹ́ẹ̀ wọ́n ní sàábé. Àwọn sàábé Pọ́lì wọn bẹ́ẹ̀. Àwọn Yorùbá ní sàábé. Wọ́n sì pàdé yìí ló sì mọ́ tó kíjà wọn lẹ̀. Ọkà wá gbé sí ilé tí ló gbà wọn lẹ́nu kí wọ́n parí ìjà. Irú ìjà gbáko wọn kí wọ́n parí ìjà. Ìyàwó yà mí ti lè ká. Mo ní Mustapha ṣe àwọn wa. Àwọn méjì wá dúró lẹ́sẹ̀ báyìí ni wọ́n ń bẹ láàrin wọn. Bí Kúnlé ti bíldì. Bẹ́ẹ̀ ni Zéko. Wọ́n sì wá gbọ́ sí mi lọ. Wọ́n ti ju ọlọ́wọ́, wọ́n ti ju Ramadan, wọ́n ti ju Al-Qur'ani. Ẹ wá wò ní gbogbo ẹ̀ bó ti le tó, bó ti bò áyà tó. Ẹni ọlọ́wọ́ wá fi sọ̀rọ̀ náà gbogbo bí sì lè kó báyìí. Òun náà ní ọ̀gá ẹtí. Nínú oyè ní ìta fún ẹtí ní ìsìnbọ̀. Nínú oyè ní ìta fún ẹtí. Ṣé Fàlàtí ní ìsìnkú ẹtí? Nínú Ramadan ti pọ̀ wá lọ́dọ̀ ní láti ìsìnkú ní ìsìnkú ẹtí. Ìbúgẹ́lẹ́tì. Tẹ́sí ń gbọ́ tí mo wí. Ọyẹ bẹ́ẹ̀ ti máa gbọ́.
Bóyá sí pé gbogbo àwọn Buhari èèyàn tí wọ́n lè pàdé ara wọn tẹ́lẹ̀ gbogbo wa di pé wọ́n á yí ọ̀mọ́ra wọn. Ó ní ìrọ̀rùn. Àgbàdo àìsí ni. Gbogbo agbára tọ́nà ń bá fún ẹ̀tọ́ bá wà lẹ́yìn ipò kan lo agbára rẹ̀ dáadáa torí òní kọ́ torí ọ̀la ni. Torí bí tó wà lónìí yẹn, àwọn àgbàdo wà lẹ́yìn sí ti yẹn lánàá. Bẹ́ẹ̀ máa ń wọ ẹtí nàìjíríà tí káàkiri wọ́n fẹnu dájọ́ yàn pé mo ti rí lélẹ́yìí. Ẹni tó bá súnmọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀. Ẹlòmíì fẹ́ràn kó máa fẹnu rẹ̀ jàǹtọ́ ìpúpọ̀. Ẹnu ẹlòmíì ni wọ́n fi wọ wọn lọ́nà. Níbi ìwíkúwí, ẹ wá sọ gbogbo ẹ̀kọ́ ẹ̀sọ́ nìrọ̀. Ìdílé mi máa wá bí lórí pé gbogbo iná mùsùlùmí ni. Àwọn ẹ̀dá tó lórí ọlọ́run, ẹni níbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run yóò tún lékún. Lẹ́yìn tí nìkan, ó já sí pé kò sí tẹ́lẹ̀ olè kẹ́ máa ṣe. Tásìkò òun bá tó yóò dìde ọ̀rọ̀. Àjọ kírun pẹ̀lú àwọn kan ní òní ìdákan ọmọ ẹ̀yà yìí. Nígbà àbùkù báyìí, ó ní ẹni bí gírí báyìí, ó ní wà láti ẹsẹ̀ bí ti bí ló ti fẹ́ bẹ́ẹ̀. Èyí ló kó wọn gbọ́. Ìdílá tó ń tọ̀ ọ̀run. Kúlà ó ti yé báwọn. Ẹ̀dá kò tó yọ lọ́wọ́ gbogbo kò tí máa ń bẹ̀ lọ́wọ́ rẹ̀. Síìtì tó wà ń bẹ̀ lónìí yẹn. Bí kò padà gbé ọkùn bẹ́ẹ̀ tẹ̀lé ògbé ọkùn rẹ̀. Àmì ìrúbọ̀ gbogbo ìgbà lómi ẹtí àpè mí lórí fóònù. Bí o bá sí wá sí ìta gbangba báyìí, ẹtí ò ní mo fẹ́ sunkún. Ẹsẹ̀ kò ti bàlójẹ́ o. Ẹkún pẹ̀lú ọlọ́ ẹtí a ní orí yìí pọ̀. Kí ló ń máa sí? Kí ló ń máa wọ̀ máa ń kàkà? Ẹsẹ̀ wá sí fún mi, mo fẹ́ gbọ́ wá sí. Láti lè jẹ́ kí gbogbo ìdẹ̀ra yẹn kó sàti rí pẹpẹ tí ó tọ́ ti ọkàn rẹ̀. Tí mo rí ó sàtúnfi rí bákan tí ó wà lópẹ́ lọ́dọ̀ lọ́wọ́. Orí rẹ̀ ti pọ̀ ju gbogbo gba kílọ̀bù níbi tó ti sọ. Wọ́n padà kílọ̀bù rẹ̀ wọ́n ló gbòdò. Máa sí lọ́hùn, ẹ máa bẹ lọ́hùn, torí kò sí atẹ́gùn. Atẹ́gùn ti fẹ́ lónìí wọ́n rò pé yóò máa fẹ́ lọ. Atẹ́gùn dáadáa ti fẹ́ lu àwọn akẹ́lá nígbà tó ń lò ní kò fẹ́ mọ́. Gbogbo ìtọ́lọ̀ kì í ṣe dígí fún arọ́wò lè fọ ìjọba.